Imagine ní Nigeria of today tí gbogbo wa máa jí ta máa ní Ọlọ́run jọ̀ọ́ o fún mi ní connections, Ọlọ́run connections ni mò ń fẹ́, Olúwa fún mi ní connections. Èèyàn kan á dẹ̀ jókòó á dẹ̀ sọ pé èyí tó ń talẹ̀ òun ò fẹ́ bá ṣe, èyí tó ń ta gold òun ò fẹ́ bá ṣe, èyí tó ń taṣọ òun ò fẹ́ bá ṣe. Wọ́n á dẹ̀ pera wọn àwọn tí ń dárúkọ ó ti name drop ẹ o ó bá máa name drop wọn fálànú wọn wọ́n máa bẹ ẹjà torí wọn gbọ́dọ̀ ráàánú gbà. Ẹ̀rù Ọlọ́run tún bà mí. Sórí social media tá à ń ṣe yìí bákan méjì ni, ọ̀nà méjì ọ̀nà kan náà lè fi name drop ẹ. Wọ́n lè name drop ẹ fún negativity, wọ́n dẹ̀ lè name drop ẹ fún positivity. Wọ́n lè name drop ẹ kálánú dẹ̀ wá ẹrí, wọ́n dẹ̀ lè name drop ẹ kí gbogbo ayé kọ̀yìn sí ẹ. As a matter of fact, kó tó di pé social media dé, we go to radio stations, we go to TV stations. Àbí kí ló dé tá ṣe lọ sí TV stations, tá ṣe lọ sí radio stations? Because a fẹ́ kàn name drop iṣẹ́ tá ń ṣe kí àwọn aráàlú kan lè rí. Àbí nǹkan tá bá ń lọ fún, àbí kí la lọ ṣe lórí TV? A máa kàn name drop wa ni now, káwọn aláàánú lè pàdé wa, káwọn èèyàn gidi lè pàdé wa. Nǹkan tó bá mú Dangote tó ṣe polówó cement Dangote lórí CNN dọ́là. Do you know how many millions to cost Dangote láti polówó cement? Till tomorrow, Dangote is still doing his advert on CNN. Al Jazeera ṣì ń gba advert dọ́là. So níbi tí wọ́n bá ti wá name drop ẹ fún oríire, níbi tí wọ́n ti ń rè package ẹ tán name drop ẹ fún oríire, àwọn ọmọ olórí burúkú yá dẹ̀ jáde, wọ́n á dẹ̀ gbé ogun, wọ́n á dẹ̀ kọlu ẹni tó name drop wọn fún oríire. You have to be careful out there. Wọ́n ní yá láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì. Téèyàn bá pè ẹ́ tó bá rojọ́ fún ẹ, be sure is the person your enemy or your friend. Mo realize pé Ìyábọ̀ nìkan ló fẹ́ kàn ṣáà máa sọ̀rọ̀ òun, and she does not have what it takes táyé máa fi sọ̀rọ̀ ẹ̀. She doesn't have it. Àbí kí ló ní táyé fẹ́ fi sọ̀rọ̀ ẹ̀? Ó ní nǹkan kan táyé lè fi sọ̀rọ̀ ẹ̀. Ó gbé nǹkan kan dání táyé lè fi sọ̀rọ̀ ẹ̀. And you want people to be mentioning your name. Nígbà míì wà aláàánú kan ṣoṣo ló fẹ́ ló kàn nídìílé ayé ẹ, aláàánú ẹyọ kan ṣoṣo. Báwo ló ṣe fẹ́ pàdé aláàánú yẹn? Kò ní bọ́dọ̀ ọ̀rẹ́ ẹ wá torí gbogbo ọ̀rẹ́ ẹ kọ́ ló fẹ́ fúnre. Ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí LIZZY ANJORIN tí ó tún sọ nínú fídíò yìí. Ẹ ti gbọ́ àwọn àmọ̀ràn tí ó gbà, ẹ sì ti gbọ́ bí ó ṣe sọ wípé èèyàn ńlá ni òun nínú ayé òun nítorí wípé òun ta ilẹ̀, òun ta ilé, òun sì ń ta góòdù. Fún ìdí èyí kò yẹ kí àwọn kankan wà níbì kankan sọ wípé àwọn ò lè bá òun ṣe rárá àti rárá òun nítorí wípé òun lè jẹ́ olùrànlọ́wọ́ fún wọn, òun sì lè connect mọ́ wọn àwọn èèyàn ńláńlá, àwọn èèyàn pàtàkì ní àwùjọ. Ẹ̀yin èèyàn wa ṣáà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí LIZZY ANJORIN tí ó sọ nínú fídíò yìí. Ò dẹ̀ ní wá látọ̀dọ̀ tá ẹ, o kò ní ìdí èèyàn kan ṣoṣo kó dárúkọ ẹ síbì kan ni.